Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sétí ìgbọ́ yín láti kàn ní jígí alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Bàbá kan gbẹ̀mí ọmọbìnrin rẹ̀ ẹni ọdún 6 fún ètùtù ọlà ní agbègbè kan ní ìpínlẹ̀ Delta. Àwọn agbébọn ya bo agbègbè kan ní ìpínlẹ̀ Enugu, wọ́n yìnbọn mọ́ ènìyàn 4. Àwọn méjì pàdánù ẹ̀mí wọn tí àwọn mìíràn sì farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní másosẹ̀ Ṣàgámù sí Ìjẹ̀bú-Òde. Wọ́n rí òkú àwọn olólùfẹ́ nínú ilé ìgbé wọn ní ìpínlẹ̀ Ondo. Olùkọ́ kan fipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún 13 ní ìpínlẹ̀ Ògùn. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn-ún fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà, àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́, ya àwòrán, so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1 347 285 7401. Lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò. A máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Bàbá kan gbẹ̀mí ọmọbìnrin rẹ̀ ẹni ọdún 6 fún ètùtù ọlà ní agbègbè kan ní ìpínlẹ̀ Delta. Ọkùnrin kan Stanley Ovemureye ni wọ́n ní ó ti gbẹ̀mí ọmọdébìnrin rẹ̀ ọmọ ọdún 6 Abigail Stanley fún ètùtù ọlà ní Oviama New Layout ní agbègbè Àgbáhò ní ìjọba ìbílẹ̀ Ugele North ní ìpínlẹ̀ Delta. Ìròyìn ní afurasí náà ló júbà ìhòòrò lẹ́yìn tí ó ti fọ́ orí ọmọdébìnrin náà. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún yìí. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà SP Bright Edafe fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ní ọjọ́ Àìkú Sunday tí ó sì ní wọ́n ti gbé òkú ọmọ náà lọ sí ilé ìgbókùúsí. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Àbániwọ́ndá Olúfẹ́mi ti wá pàṣẹ láti wá afurasí tó sálọ ọ̀hún rí. Àwọn agbébọn ya bo agbègbè kan ní ìpínlẹ̀ Enugu, wọ́n yìnbọn mọ́ àwọn 4. Àwọn agbébọn ní ọjọ́ Àbámẹ́ta Sátidé ṣe ìkọlù sí agbègbè Umuezoboke Umualo ní ìjọba ìbílẹ̀ Isi Uzo ní ìpínlẹ̀ Enugu. Ìròyìn tó jáde ní kò dín ní ènìyàn 4 tó fara kọ́ta ìbọn tí wọ́n sì ti wà ní ilé ìwòsàn fún ìtọ́jú. Nígbà tí ọ̀kan lára wọn sọ̀rọ̀ ní orí ibùsùn rẹ̀ ní ilé ìwòsàn, Ọ̀gbẹ́ni Methodist Ejiagbo ní nǹkan bí oṣù 3 sẹ́yìn ni àwọn kan wá sí ilé òun tí wọ́n sì ní àwọn yóò gbẹ̀mí òun àti pé ilẹ̀ òun ni àwọn yóò gbẹ́sẹ̀ lé kí òun tó wá rí wọn báyìí. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Daniel Nduke kò tí ì fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Àwọn méjì pàdánù ẹ̀mí wọn tí àwọn mìíràn sì farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní másosẹ̀ Ṣàgámù sí Ìjẹ̀bú-Òde. Àwọn ènìyàn méjì ti pàdánù ẹ̀mí wọn tí àwọn 3 mìíràn sì farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà Ṣàgámù sí Ìjẹ̀bú-Òde. Ìjàmbá náà ló wáyé láàrin ọkọ̀ àjàgbé kan àti Toyota Camry ní ọjọ́ Àìkú Sunday.
agbẹnusọ fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC Florence Okwe fìdí ìjàmbá náà múlẹ̀ ní ìlú Abẹ́òkúta. Ó di ẹ̀bi ìjàmbá náà ru eré àsápajúdé ní èyí tó fa ìforísọ ọkọ̀ méjèèjì. Okwe ní àwọn 5 ló wà nínú ìjàmbá ọkọ̀ náà, nínú èyí tí a ti rí ọkùnrin kan àti obìnrin 4 tí àwọn 2 pàdánù ẹ̀mí wọn nígbà tí àwọn 3 yòókù farapa. Ó ní wọ́n ti gbé àwọn tó farapa lọ sí ilé ìwòsàn General ní ìlú Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn, tí wọ́n sì gbé àwọn òkú lọ sí ilé ìgbókùsí. Wọ́n rí òkú àwọn olólùfẹ́ nínú ilé ìgbé wọn ní ìpínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo ti sọ ní ọjọ́ Àìkú Sunday pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú ọkùnrin kan àti olólùfẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ náà. Ọkùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Eric àti olólùfẹ́ rẹ̀ ni wọ́n rí òkú wọn nínú ilé ìgbé wọn ní agbègbè Ayéyẹmí ní ìpínlẹ̀ Ondo ní ọjọ́bọ̀ Thursday. Ni wọ́n ní ohun tó fa ikú àwọn olólùfẹ́ yìí ni wọn kò tíì mọ̀, ṣùgbọ́n àwọn kan ní iná ló gbé wọn nítorí ẹ̀rọ amúnáwá wọn wà lẹ́nu iṣẹ́, tí wọ́n sì rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà nínú iná lórí ibùsùn wọn, tí wọ́n sì rò pé bóyá wọ́n fi ara kó wáyà èyí tó bó lára ni. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà, arábìnrin Fúnmiláyọ̀ Ọdúnlámì, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní ìwádìí tí ń lọ lọ́wọ́. Olùkọ́ kan fipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún 13 ní ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti mú Fẹ́mi Ọ̀nàyẹmí fún ẹ̀sùn pé ó fipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọdébìnrin ọdún 13 ní agbègbè Ọbádà Oko ní ìpínlẹ̀ náà. Ìròyìn tó jáde ní àwọn òbí ọmọdé yìí ló gba olùkọ́ náà láti wá máa kọ́ ọmọ wọn nílé. Ó ya àwọn òbí ọmọ ọ̀hún lẹ́nu nígbà tí olùkọ́ náà fún ọgbà wọn wọlé láti ṣe kò tọ́ pẹ̀lú ọmọ ọdún 13 ọ̀hún. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Ọ̀dùtọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní àwọn ti mú Ọ̀nàyẹmí wá sí àgọ́ àwọn fún iṣẹ́ ìwádìí. Oníjọba ìlọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrè pàdé o. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò aréde pàkó yí bàbá mọ̀gánà, àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí, Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tíì máa gbóhùnsáfẹ́fẹ́, ya àwòrán, so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. Lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé.